هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله؟ السلام عليكم ورحمة الله وبركاته. أخواني ورحمة Berarti oníkíá kan abẹ láyé ìwákàtí ohun tí a lò lọ́wọ́ wáyé kìí ṣe tí fi máa ṣe wà kọ́ tó bá já sí pé tí ayé máa ṣe ọlọ́run fẹ́ wò ní àbátí wọ́n kù láyé àbátí yóò ṣe léyìí àbá náà ní àdúgbẹ́ fún àwábí ọlọ́run náà ọlọ́run kó mọ̀ mú ti wá owó àánú ẹ̀ àti ìkẹ́ rẹ̀ jẹ́ kí apẹ́láyé pọ̀ dáadáa. Apẹ́láyé pẹ̀lú ìtẹ̀síwájú nínú Islam àti ìpẹ̀lẹ̀ súnnà tí aláwọ̀ ọba tí a rí a jẹ́rìí pé ọ̀pọ̀ ṣoṣo ni. A sì jẹ́rìí pé aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ọlọ́pùpù wà kí aláwọ̀ Muhammad. Òun àtàrà alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ ní àtúndẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi wọ́n fi tẹ̀lé sí alábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kí ìjọ ẹ̀sán ọjọ́ àbílẹ̀ ẹ̀yìn ẹ̀rù ọlọ́run ọ̀wọ́n jùlọ ọlọ́run ní ohun gbogbo kíkẹ lẹ́yìn tí ń pè wá sí ìwà ẹ̀rù ọlọ́run bá ní ìkọ̀ọ̀kọ̀ àti bàbá wọn ò ní dábẹ́ ọlọ́run wọ́n jẹ́ kó já sí pé ọlọ́run padà jẹ́ àwíjì àmìlẹ̀wà lórí ọlọ́run jẹ́ kó jẹ́ àwíjì àmìlẹ̀wà ọlọ́run wọ́n kéèké báyìí kí wọ́n bá jẹ́ àwíjì àmìlẹ̀wà lórí ìtumọ̀ ẹgbẹ́ kí wọ́n jẹ́ àtakò fún àwọn ọlọ́run ọlọ́run ní ọ̀hún kí kò sí ọwọ́ bẹ́ẹ̀ kó láyé kẹ̀kẹ́ ilẹ̀ mùsùlùmí àgbìyànjú ó sì kí ó mọ̀ ọ̀rọ̀ wa ti tè ní ó so pọ̀ mọ́ ihun tí a máa bọ̀. Ihun tí a máa bọ̀ ní pé a bá ti gbà gbé kò sí ìgbàgbà ní jẹ́ òkú ní ìta iṣẹ́ ṣe fún rẹ̀ sẹ́. Kí ni tó gbọdọ̀ jẹ́ ìpìlẹ̀ tẹ́lẹ̀ rí tó di pé a fi òkú fi rọ́pọ̀ ní ohun tá a lè mú dání tó já sí pé ohun tí àwọn pálára òkú ó wà lára òkú àfihàn. Eré ẹ̀mí ara sọ̀rọ̀ sí fún ara wa lẹ́ẹ̀ká sí gbogbo wa láwàdà pẹ̀lú àpapọ̀ àpapọ̀ pé kò sí ìtẹ̀kọ̀ ní ilé òkú ní ìdá iṣẹ́ ṣùgbọ́n rẹ̀ ní ọ̀dọ́ àwọn ọmọ ọmọ rẹ̀ ìjà sí pé òkú ń kọ́ ọlọ́run ìṣẹ̀lẹ̀ fún ara yìí wá kò sọ ẹni bàbá sí àwọn ìbámu sọ pé ó ń gbé wípé ìlànà èṣù ó yá ìlànà ọlọ́run ọba kò yá ìrọ̀lù ìlànà ọlọ́run ọba ló yá jù ẹni tó fi yá púpọ̀ ẹwà lábí Ibrahim alayhi salam níjọ́ kìíní àtà tó fi kéde pé kò sí nǹkan kan tí jẹ́ ẹ̀bọ̀ òun àti bàbẹ́ ọkùnrin bàbá àgbọn bàbá náà ò ní gbọ́ ọmọ kan ní òun nígbà bàbá èyí tẹ́ ṣe ìṣìlà ẹbọ ìṣìlà ẹ̀bẹ̀bọ́lẹ̀ ọmọ wa fẹ́ fi mú tí òṣà jẹ́ kí àwọn bí jẹ́ nǹkan wọn bàbá wọn kiri òṣà lọ bá tí wọ́n ṣe ọdún wọn tó kí ìwọ̀lẹ́ ní wá tẹ̀lé wọn ìsọ̀lẹ́ ń pọ̀ bá tí wọ́n fi dé ìrọ̀ ẹnu ti gbé àwọn iná bí kọ́ sí ńlá ọ̀rùn òṣà gbogbo àwọn òṣà pátápátá wọ́n wá fi ìwé àti náà bí kọ́ sí ńlá ọ̀rùn padà bàtà wá dé wọn fa ara àtàlẹ̀ àti náà yà Ibrahim wọ́n Ibrahim òṣàwà yìí bá ìtẹ́ tó dára báyìí kò ló ẹ̀ Ibrahim bá fa'alahu kabiruhum hadha tas'aluhu yíò ṣàtẹ́lú yìí bá ìṣẹ́ òǹkọ́nà dára ẹbí lánàá dára alákọ̀ọ́lá kéèkéé bá tí ń fi ló ṣáà kéèkéé náà àbàwá ilé èsì tó fíyẹ̀ ibi ń tọ́ka sí gbóhùn ló dá ara náà pé tí Ibrahim lọ ní pé inú tẹ́ gbé kalẹ̀ kò lè sọ̀rọ̀ kò lè jẹ kò lè mú ẹ̀yin tẹ́wà ní làákàyè kí ló dé tẹ́wà ara yìí lè fọ́n ọ̀gá wáyé
bàbá rí pé ẹ̀sán tó yẹ kó ń san ọmọdé tòun ni kí wọ́n dá iná wọn jù ọmọ náà sínú ẹ̀ sábà kò ṣe níjà tó bàbá yìí kọ́ ó fẹ́ràn òṣà rẹ̀ ju ẹ̀yìn ọ̀rọ̀ ọmọṣẹ́ bàbá bẹ́ẹ̀ Ibrahim alayhissalam kó bẹ̀rù kó fẹ́ kí mo sínú náà ọdún ló ń gbogbo ṣe tó náà pé àdíkọ̀ sí nǹkan tó jẹ́ lọ́sẹ̀ bàbá ní inú tó ń fẹ́ ṣe òun ṣe náà ó tó ní pé wá ṣe màláìkà bàbá Ibrahim alayhissalam ní Ibrahim tó àwọn lójú ẹ̀wọ̀ bá lọ́ ṣe tàbí wọ́n fẹ́ jù ẹ̀sùn náà wọ́n jẹ́ ní ẹgbẹ́ ìrìn lọ́wọ́ àwọn ìjẹsùn náà Ibrahim bí ó sọ wọ́n bọ̀ tó bá jẹ́ ìjìnlẹ̀ yóò sọ ẹkùn wà iná Ibrahim ní àpá àǹdá fara tó bá yẹ́ ìwọ tó wá wọ́lọ́fẹ́ rẹ̀ lọ Ibrahim ní ìdí ìrọ̀lọ́wẹ́ àwọn bá lásí gbọ́nà wọ́n bá ní ọlọ́mọ wà lọ́wọ́ tó ti gbọ́nà kí ní pàṣẹ àwọn àwọn ìbẹ̀rẹ̀ ló sọ ẹ̀kà ọlọ́sí sáyẹ́sì bẹ̀rẹ̀ lórí tọ́ka sí pé ọ̀nà ti tọ́lọ́run fẹ́ kó yá ṣùgbọ́n bá ṣe mọ́ ń gbé kalẹ̀ ní jẹ́ kó jìnà Ibrahim tó sọ́jọ́ ìlú àwọn ẹni pé ìgbàgbọ́ ẹ̀ ó mú ó wà kan lè kọ́lá tó dá lórí sáréà lórí já sí ọ̀pọ̀lọpọ̀ àdó àdáàmọ́ ṣe lórí sẹ́ni pípẹ́ àìmọ́pàá dáadáa ọ̀pọ̀lọpọ̀ àdó nínú ìjìnà nítorí àti pọ̀pọ̀ lẹ́ẹ̀kọ́ ó jìnà ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń kọ́ ẹ̀dá mẹ́ ìgbà dáadáa àwọn sọ́kùnrin àgbà láti rí ọ̀nà tẹ́tẹ́lẹ̀ ní láti ṣẹ́gbọ́ tá ṣoṣà tá jẹ́ gbọ́ tá gbé àwọn àṣejẹ́ àṣemú àṣewẹ̀ kálẹ̀bà fi ní owó káfí bí ọmọ káfí wáyé ṣọ́gbàtà lóòrùn ṣe kó ní gbogbo mọ́ wà àdíkáṣe ní kájẹ́ ọmọ pátápátá àṣemọ́ láti wà fún ìlú ìsìnkú àjọ àṣọ́gbẹ́fà ní jẹjọ yẹ àforíjì yẹn kọ́ ó jẹ́ nǹkan àkọ́kọ́ tẹ́lú bá ń dání tó bá lọ́mọ ní gbèsè ayé ẹsẹ̀ àti lówó ẹ̀kọ́ jìnà bí ò lówó sẹ́ àṣírí òkú nígbà mọ́ sọ ọlọ́run sọ ní kò bá fún àdẹ́gbà wọ́n wá kún pé kábẹ̀rẹ̀ pé ṣé ọlọ́run lè kúrò jama èdè ìgbà àkọ́kọ́ wọ́n á ní asàfúnlọ́ láàrín àṣẹ tó mọ́ wà ní ọ̀dá ẹjú nígbà fẹ́sọ́ ká máa jó náà kó wá láti náà kà láti tó tọ́ ọlọ́run mẹ́rin tí sọ́tọ̀ wọ́n bá ṣe ṣe ká ọlọ́run ṣe kéde nípa ọlọ́run àríkà mọ̀ dáa kì í wá ṣe ní pé dandan ní káwọ́ wá sí kò kájú kò sí ìkan pé lọ fẹ́ ṣe àníyàn náà àìjókòó bá wà kò jókòó tó bá lọ iṣẹ́ wọn sọ ọ̀gá mọ́tò wọn sọ ó jẹun lọ́wọ́ gbogbo ohun tó tó lè máa ṣe kí tó fi sùn àmọ́ ó jẹun tí wọn kó nínú ọkàn ẹ̀ ẹwà lágbà pàápàá adẹ́kùnrin ṣe aṣá ní ànàbí dákùnlá fi kulli ahyānihi nígbà náà ni èyí wà sí yóò tó bá wà eré àpò yóò tó bá ní ìlọrin mẹ́ṣà gbà adẹ́kùnrin Muhammad ní ààrẹ káṣe asẹ̀kùnlá a ní eré kejì òun náà kí asòkò ẹbí pọ̀ àmájá ọkọ̀ ẹbí àwọn àkíyèsí kan wà láàrin náà bẹ̀rẹ̀ afẹ́sọ́kùn ẹbí pọ̀ sẹ́ ọ́dá ọdọ́lò ní ìròjù àwọn kankan wà tí ó sí inú ẹ̀dá àti gbọ́rọ̀ ètò ọ̀rọ̀gbọ́nù afẹ́sọ́kùn ẹbí pọ̀ lọ́nà tó tó bí ẹ̀rọ tó tọ́jú bàbá ẹ̀ tọ́jú ìyàwó ẹ̀ tó tọ́jú àwọn ẹgbẹ́ àwọn àbúrò ẹ̀ wọ́n jẹ́ rí ìgbòsì wọn àtọ́wọ́n ti kẹ́ ọ kò sí nǹkan tí wọ́n ṣe fún àrí ìwọ fi dáadáa yẹn fi rárá yẹn ní ìmọ̀ padà pé wọ́n ń ṣe bíbẹ̀ kọ́ àbúrò ṣe pé ọlọ́run nǹkan fi kẹ́ni tó fi kẹ́yìn wọ́n ti rí sáà sí sáà náà lọ́wọ́ báyìí tí ó gbà pé àbọ̀tọ́wọ́ àtàwọn wá ti bọ̀ lóyè gẹ́gẹ́ bí kí wọ́n lọ fẹ́ ṣe èrè ní ọ̀pá àlèyá lápò ìpèlé ní pé wọ́n fẹ́ ṣe mọ̀ ní àdínkàtàn lẹ́nu táwọn ṣe àwọn pé kalẹ̀ wípé akọ bí ó ṣàkóso náà ìlànà ìdarí kò sí ń bá sọ ní ọ̀rọ̀ jẹ́lẹ̀ ìsẹ́ ẹ̀bá pé yóò lọ bá ọ̀ òdíje ní sí
àríyàn báyọ̀ kò ní já sí pé ń bàtà wáyé dáadáa wọlé tó kó ohun pé fẹ́ kó ìṣàlùkù owó ẹ̀ka rẹ̀ òṣìṣẹ́ nípọ̀ jẹ́bi lọ́nà wọ́n jẹ́ nípọ̀ lọ wípé ń tọ́ wọn bá bínú sí oríṣẹ́ nípọ̀ ọlọ́pọ̀ bínú sí ìpínlẹ̀ fún àwọn ẹ̀kọ́ wáyá lọ́nà bá bínú sí mo wá lè jẹ́ tó yọ́ sí tí kìí sáyé ìdá wáyé ẹlẹ́kẹ̀ẹ́jì ìdílé wa ìdílé eléégún ni wọ́n fẹ́ gbé eégún jáde wọ́n wá sọ wípé ń gbé bí ọ̀rẹ́ ní lọ́wọ́ tó fi sọ nípọ̀ ní pé kó rán aṣọ fún eégún nítorí bí ṣọ́nà òun lọ́dún sí kú ṣíṣe àdéhùn àwọn àdéhùn alágbàrá Muhammad ní pé ẹ̀ṣẹ̀ eégún lásìkò báyìí ìsìn ọwá tó bá pẹ́ náà eégún tó fẹ́ ṣe pé káríta àmà káríta ọ̀ àyíbáwọ̀ eégún padà ìpìlẹ̀ kò dá tápẹ́ sí ìpìlẹ̀ ló ṣe kí kò dá lọ́nà ṣọ̀kan ọmọ tó bá ń fẹ́ ìyọnu ọlọ́run èyí náà sínú pé lásọ̀ nípò já ẹbí àwọn ẹ̀kájọ kó mẹ́ kọ̀pílì sínú ẹ̀ wọ́n fẹ́ dáfá má bàbá dáwọ́ sí mọ́dà wọ́n dá sí wọ́n máa sọ pé kí ní jọ́ kí jọ́ tí àwọn ẹni tí wọ́n mú lọ bá já ọwọ́ kọ́lá rà pé wọ́n fẹ́ ṣe orígun ògbé mọ̀ ló ta rẹ̀ ògbé lábàtà rẹ̀ nílé kan àwa ara rẹ̀ mú di àwa aláwà nígbà tó mú ní ṣíṣe ní tọ́wọ́n kò fẹ́ ní tí àdáwà wà èyí jẹ́ àfọ̀mọ́ nípa ohun tí a sọ wà lọ lẹ́gẹ̀ẹ́ta náà yí a na owó àwọn kọjá àwọn àmì ìwò níná níbi wípé tí a bá níbi ohun méjì láti náà wọ́n lọ pẹ́ láti lọ oúnjẹ tó láwọn kó lè jẹ náà wọ́n sọ fún ọmọ ọ̀tún ó lè wà kò jẹ mọ́ ìlú fún ẹ̀ tó wà ìwọ̀sí ní kí yàn jẹ́ lájẹ̀kù bá lọ́dá sí rípò bí àwọn ẹni tí wọ́n nílé ẹ̀bá ń pàbẹ̀ kan máa rí àwọn ọ̀pá ní jẹ́ wọ́n dáwọn wá àwọn ilé ìjẹ́ wọ́n dá sí rípò nínú tọ́pọ̀lọpọ̀ àwọn ṣe àwọn ìgbẹ́lẹ̀jọ nílẹ̀ sọ́rọ̀ wọ́n ní jẹ́ eré ẹran sínú kí àbí ẹran ẹni tó bá sí pé owó wà fún ọdún ìlú sọ̀rọ̀ tó bá sí pẹ̀lú ọ̀rọ̀ èyí ni wọ́n pàmàgbé àpá ọlọ́dọ̀lá tó sì kú ẹmọ́ṣẹ̀ náà ìná àpá ìnà wà àlàyé ìgbólù sí ọ̀nà tó náà àpá ọmọ ṣe kí wọ́n lọ sí wọn lọ́wọ́ sí yàwọn ilé ìgbàgbọ́ ọjẹ́ àfọ̀mọ́ lẹ́yìn ìjọ tí a sọ fún ọwọ́ ní ìjẹ̀jọ nípa wípé àwọn àtàwàtà àwọn ń darí sábà bí ẹsẹ̀ àwọn fi máa ṣe ìkẹ̀kùn tí kò bá ní kíkọ̀ àṣírí òkú ó dà tí kò bá ní pàpà ọ̀rọ̀ inú ọ̀pọ̀ ó wà pàdé ní gbogbo ọ̀rọ̀ ìrírí òsì gbàgbáyé ọlọ́run ṣàgbọ́n alhamdulillahi rabbil alamin ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna nabiyyana muhammadan abdullahi wa rasuluhu salawatullahi alayhi wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd ọ̀pẹ́ ìfọ́lọ́mù lẹ́yìn sí àjẹ́lẹ̀ ìfọ́lọ́mù ṣíṣù àjẹ́lẹ̀ ìfọ́lọ́mù Muhammad sallallahu alaihi wasallam ìṣọ́rọ̀ ọlọ́pù wà kí a lọ́wọ́ Muhammad àdìsọ mẹ́ta nínú ẹlẹ́kẹ̀ẹ́ òun náà ní kíyàgbé kẹ́lẹ̀ lọ́rọ̀ ìbára bí ọlọ́run sábà bí kan tí ẹ̀kọ́ máa ń ní ọ̀rẹ́ ayé ìṣẹ̀lẹ̀ ayé èèyàn láyé pẹ̀pẹ̀ lẹ́nu tẹ́lẹ̀ ní ìrọ̀lọ́ tó dàpọ̀ já sí pé ọlọ́run gbé orí ẹ sódò ọ̀fẹ́ parọ́ bẹ̀rẹ̀ wọ́n kọ́ kàn ní gbé ìfòkò sí o lè délẹ̀ ọlọ́run kó sẹ́mi ní ìmọ̀ gbèfò náà kò ní fọ́nà ṣùgbọ́n tó bá kó ẹ̀kọ́ lọ́rùn ìṣáájú tó kó lè bá lé ó sì yìí áyà tí ó tọ́ka sí ẹ̀ púpọ̀ náà kò wá ọlọ́run sọ fún àlẹ́ ọlọ́run kí ẹ sákìí bí wàhálà wá fatawakkalu in kuntum mu'minin ọlọ́run ní èmi nìkan ní kí ẹ bára lé tí ẹ bá mọ̀ lódòdó ń pè mí nìkan lẹ nígbàgbọ́ sí
ìjà fún kẹ́lì kẹ́ ò lè gbára lé ọlọ́run bí ìgbà ìṣẹ́ bá ṣe gẹ̀ẹ́ bá ní bàtí sọ ó wáyé lọ́wọ́ aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam alábìnrin law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi larazaqakum kama yarzuqu at-tayr taghdu khimasan wa ta'udu butunan wọ́n ni tó wá já sí pé àwọn ìṣẹ́ wá já sí pé annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi wọ́n já sí pé ẹwọ́n tí ara ní ọlọ́run ní pàápàá gbígbé ara ní ọlọ́run ẹwọ́n tó wá ní sọ ọmọ bí sọ dára ọmọ pé a máa inú àwọn èèyàn tí ó mọ̀ fún lẹ́nu tí ṣe ọwọ́ mọ̀ yàbá sí law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi ní pàápàá ìgbáralé ìgbọ́kànlé ìjá sí pé ọkẹ̀ òsàrẹ nìkan mọ́ tó lè gbé àìsàn kó tó lè gbé ọ̀rọ̀ wá fún ẹ bí ìgbà ìṣọ́ náà wà nìkan bí tọ́nà pẹ̀lú wà ní lẹ́sí pé tó bá ní pọ̀blẹ́mù kan lára pọ̀blẹ́mù náà kẹjú wọ́n ti nígbà ní pẹ́pẹ́ tó lè gbé kó sí láyé mọ́ àyàfọ́nà wà ní ìṣù ẹni tọ́nà mọ́ fọwà ní bẹ́ẹ̀ bí bàbá wà ní ẹlú bá ní pọ̀blẹ́mù tó lọ́nà àbúká ọ̀tá kí ní kẹtẹ́ta tọ́nà máa ní àbúká yóò ṣe ọ̀rọ̀ sọ wọ́n pẹ̀fẹ́ ní bá ṣe kéde ọmọ tẹ̀lé ìtọ́fẹ́ ìjà sí pé a kì í gbára lé ẹ̀dá láyé bó ṣe òkú mọ́ ẹ̀dá ní ẹ̀fọ́ wà ní ìṣù níbi ìwọ̀n àǹfààní ọlọ́run nìkan ni tó bá yọ ọlọ́run kúrò ó kàpákò olùbáyọ̀ yìí ọlọ́run ní èmì nìkan ní kẹbára lé àrẹ́gbọ́lá kan lè bá ọlọ́run ní tó bá já sí pé wọ́n bára lé ọlọ́run tó bí ó tọ́ ni ó ń já sí pé ìbára lé ọlọ́run ní ọlọ́run ṣe gé ní ọkọ̀ rẹ̀ ọlọ́run ìdàbàtà pàkún káàmà yẹ́ tó tọ̀ báyìí wọ́n ni ọlọ́run bá kọ́ yóò rọ̀ yìí lọ́rọ̀ yóò fún yín ní aziki ọlọ́run ṣe mọ́ ń kun àwọn ẹyẹ tí ń fòrò lẹ́gbẹ̀ẹ́ ní láti rí jẹun ẹwọ́yẹ onísàsùn lórúkọ ẹ̀rẹ̀ kan ẹyẹ onísàsùn ẹyẹ ṣe gí ẹyẹ ṣọ́pàá ẹyẹ onísàsùn ń jẹ yín nírọ̀ tàbí ṣe fún alẹ́gbà ní tí a kòtò òfin máa fọ́nà ó ní àwọn ẹyẹ yìí wọ́n ń jáde ní òwúrọ̀ pọ̀lú ohun ẹnu wọn lébi nínú tí kẹ́kọ̀ọ́ sínú wọn ìpadàdé wọn ẹni wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ṣe gínú ìwọ̀n ti yíò tó bá pàdà lọ́lọ́run ló fọ́sẹ́ wọ́n kò ṣe fún ọpa ní ìjá sí pé àwọn ẹyẹ kọ́ oúnjẹ òòjọ́ ni wọ́n ìyẹ́ ìpadàdé ọlọ́wọ́ bá kọ́ láàrin yẹn ẹni pé sábà bí kẹ́mi tí ẹ̀rù máa rí áàzì nínú ìpèsè ayé yìí ọba padà lé ọlọ́wọ́ bá mọ́ wà lọ́wọ́ táwa sọ pé yẹn ti wá padà lé òògùn àwọn ọṣẹ ìkẹ́kàn àwọn àbẹ́lẹ̀ oríṣiríṣi ló padà lé tó ní áàzì lọ́wọ́ aláwọ̀ tí mọ̀ pé yóò ní lọ́wọ́ tẹ́lẹ̀ rẹ̀ náà ó wá kún pé kó farabalẹ̀ kó parí pé ẹkú pàṣẹ ní ìtọ́jú ẹ̀dá tó lè gẹ́dà ṣe ní ó rí ọrọ̀ ẹ̀kọ́ tẹ́ kí olùwà ọlọ́pọ̀ sàmì iṣẹ́ òkè gbọ́rùn lọ́ra yẹ ọlọ́pọ̀ bá mọ́ sábà ní kan tí ẹ̀kọ́ ṣe ní ẹ̀kọ́ ní àṣìkò ẹlẹ́kàá tẹ́kọ̀ ọ̀pọ̀ ìgbẹ̀rọ ọlọ́pọ̀ ìpáyà lọ kí lọ́ pè bẹ́ orí nǹkan nínú tọ́lọ̀ fi dáṣẹ̀ bí àwọn ìkan pẹ̀lú pé ọ̀pẹ̀ sí nípa ayé tí gbígbígbí ìpáyà ọlọ́run wà ní pé ọlọ́run ṣe léwọ̀ ìrùn tó ní kí n ṣe ṣe nínú àwọn àbínú súnà tí alágbà Muhammad sallallahu alaihi wasallam bí pẹ̀lú ìtumà mí níbi tó bá yẹ kí ọlọ́run wà kó bá yẹ kọ́lọ́run pẹ́pẹ́ ibi tí ó bá yẹ kọ́lọ́run pẹ́pẹ́ tó gíní pẹ́ṣàkọ́ rẹ̀ lọ́gbọ́n sọ yìí ẹgbọ́ yóò bá ẹmọ́ ọdún mi lọ ó kẹ́rù láti rí ọlọ́run pẹ́ká pẹ́pẹ́ ọdún mú kí ó ṣe náà àgbọ̀lọ̀ rí ẹ̀ ọlọ́run pẹ́ká pẹ́pẹ́ yìí lọ pípa kí ló kún ọ́fíṣì ọlọ́run pẹ́ká pẹ́pẹ́ kí ni òun ṣe àpẹ́ ìyẹn níbi títà rírà olókọ̀ ìgbàyé ìyẹn fẹ́ ra nǹkan lọ́dọ̀ ẹ̀yìn ikú tó fẹ́ rà náà ṣàlàyé kí náà fún láti tèdè rẹ̀ má jẹ́ kó rà kó kúrò nínú adáwà nípò mú ẹ̀
Ànábì tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ àbáríkà tó wà náà jẹ́ ayé ọlọ́wọ́ kókó fún jẹ́ kó mọ̀ ọfẹ́ ra kẹ̀kẹ́ ní ọfẹ́ ra mọ́tò ní jẹ́ kó mọ̀ tó fẹ́ ra gàbáyé wo yẹ fún kó pé ọfẹ́ ra fìlà kókó ní ó tó bá títàrà yìí má ṣe òkú sí mọ̀ ìpáyà ọlọ́wọ́ bá tó bá wà lẹ́fẹ́ dàdá yìí ọlọ́wọ́ sọ náà kọ̀ bá ìrọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àṣìlá ọlọ́wọ́ ìwọ̀n máa yẹ́ tàbí ìlàhà يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ọlọ́run ní gbogbo ẹni tẹ́ bá wáyé ní ọlọ́run يجعل له مخرجا gbogbo ohun tó dàrú gbèsè ayé gbogbo ohun tó fún wọn tí òun mẹ́fà gbogbo ìbẹ̀rù gbèsè ayé pátá ọ̀nà àbáyọ tó fi ní kọ́nà àbáyọ ní ọlọ́run làkàkiri bá ní síta ló sì wọ́n wáyé nígbà wọn sọ̀rọ̀ pàpọ̀ láàrin Tọ́tásílẹ̀ wáyé ọ̀zọ́kòó min haythu la yahtasib. Ọlọ́run ní ọ̀nà tí ó lérò ọ̀tẹ́ ọdún gbèsè ayé ojú kan náà lẹ̀gbẹ́ ní ọlọ́run gáàzì kí pàtó àpàtí lábájá olùmọ́nà ìyàwó. Ìtumọ̀ ẹni méjì tó bá ti mọ̀ pàtẹ́lẹ̀ tó ń ṣiṣẹ́ àwọn òbí ọmọ kún ìjí ó ti mọ̀ tẹ́lẹ̀ àwọn ti gbé lọ́nà ìyàwó sí. Ìyá sí pé táwọn ọlọ́dọ̀ tó jì gbogbo wà lápò wà nílé ti sáré Kira tu lino, asal kira dia kewasi kamu. Awas sendiri mana? Mungkin dia wah, nggak Quran di sini cara macam. Hati itu macam apa? Kalau kita baik, mata kita. Bapak masuk. Jadi mau mana masuk kursi insyaAllah. Ini Ramadan, ama syariti, orang syekh, amu kami kerja itu. Lain mau batas syariti. Ó lè wá dá àwọn ọmọ ìlú nínú àtẹ́wà wọ́n ń kádà wá ó ti kú gan ìwọ̀n tó lọ́mù bá kọ fẹ́ dàdá yóò ṣe wọ́n bá sọ orí ìgbẹ̀rẹ̀ sí ọ̀nà tó ṣe bá láàrin àwọn méjì ní ìsọ̀ pé gbọ́nà sọ lọ́wọ́ kò bá ti wá sí ọ̀nà náà ní yẹ́kọ̀ọ́ wá ọmọ àyàṣá pẹ̀lú àwọn ìgbàwó tírà ńlá tí wọ́n kọ ohun gbogbo afẹ́gbẹ́ láì pátá wọ́n kọ sínú ẹ̀ tí ń gbàgbà kìí padà ọ̀rọ̀ ọlọ́wà yẹ́mọ̀ kò bá èyí tó bá wù ń bẹ̀ yóò ní ọlọ́run ní kò ó gẹ́lẹ́ ọjọ́ pàṣẹ kò ní wà yóò bí èyí tó bá wù yóò ní kó ṣe wà ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ ṣẹlẹ̀ ẹ̀kọ́ àwa ní afẹ́kọ́ àwọn sábàbí dání àwọn sábàbí náà ó wà lára wọn tí àwọn ọmọ ọmọ sọ̀rọ̀ àdúrà yọ̀rọ̀ tó lù padà àdúrà tàbí ìjọba ní asàfọ̀mọ̀lá ìṣàdúrà alábìlẹ̀ àwọn àdúrà yẹn tó mọ́ yí kájà àwọn àdúrà bá àwọn ìyá gbìyànjú nínú ọ̀pá àdúrà tí ó ń bá tó wà kápáyọ̀ náà bá lù sí náà wọ́n wọ́n dápò bá àwọn sàtọ̀ ní òkè ní agbára tẹ́ bá lè rí báyìí lọ́wọ́ wọ́n ṣe kọjá yìí ẹ̀yí nígbẹ̀rẹ̀ ní ọmọ ìjẹ́lẹ̀ ní pàwọn tí wọ́n bá kò náà àṣíjú àṣíkọjá ìsìlámù fẹ́fẹ́ apayọ̀ ọlọ́run ní òkè ní agbára wa ọlọ́run sì mọ òkè ní agbára yẹ́ ni wọ́n ṣe gbàmà lọ sí ẹni sí láwọn òkè àwọn pápá ní ìgbésọ gómìnà pé ara ìwé lè má yà wà ní bàbá ìwọ̀gbọ́ráyá ìyàbẹ́ ní ṣe ní àbí ìkankan wọ́n rán ní wọ́n kí àpò fún àpò tí wọ́n kí fún náà ọtí ìfẹ́ ìlú lè rí ẹ̀ tó lè rí ìwòsàn bóyí ọtí tó dábì ẹ̀yìn gbogiri lórí ìwòsàn àbí àwọn ọtí ńláńlá jẹ́mọ́ alábìlá ṣe bá àfihàn káàkiri ìgbọ́nà ṣe léwọ̀ alábìlá ọlọ́wọ̀ ìwòsàn sí wà nínú ọdún ṣe báyọ̀ ọlọ́wọ́ bá ọmọ olùgbé ní kẹ́kọ́ sílẹ̀ àdínà káwọn olùgbé dára bí akọ́ ó lè gbé ṣe ìgbà tí wọ́n ní ìwòsàn sínú ẹ̀ tó bá lọ tó bá lára bí ìbẹ̀rẹ̀ àìsàn ní olè mọ́mà nítorí pé tí wọ́n ní ìwòsàn sínú ẹ̀ sí kí ẹ̀sùn yóò fẹ́ kiri kẹ̀kẹ́ sílẹ̀ tó bá yá kiri yóò padà gbé kọ̀nà ní ó tó bẹ̀rẹ̀ ṣe àṣẹ̀wò àti àtọ́ ìsìlámùkọ́ ìbáyọ̀ ọlọ́run nímọ̀ bá òdí mọ̀ tó wẹ́kọ́ tí sínú kí ní kò sí ìfòsílọ́ tó bá lọ tí ní omi 0-0 sí rẹ̀
nítorí pé tó bá ń pọ̀ ọtí sínú ẹ̀kọ́ tó kiri ẹ̀rọ òfin àpò títí tí sí ọlọ́pọ̀ ṣàtàlẹ̀ kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ náà ẹ̀ká mẹ́rin ọtí kájínàsì ṣìnà kájínàsì kájínàsì láti kí ló wọ kàjọ kásà sọ́nà ìyá wa pé wọ́n ta ilẹ̀-iṣẹ́ pèsè ayẹyẹ ìwọ ìyálé àbí ìyàwó tẹ́ ń wá bá ìyálé ní ọkọ ni àwọn ìyálé náà ní ìpàdàbàsókè díẹ̀ kan ọwá náà ìyálé náà ní èfò lé ní léwu wá gé lónà wá lẹ́ọ̀kọ́ tí wọ́n sẹ́yìn náà wọ́n tẹ̀lé láàrín tí skúù àwọn wá ní wọ́n ṣe ń dàbà tó kí náà sí ìbínú ní wá pẹ́ wá sáà sí wọn láàrín sọ́lẹ̀ tí ẹni méjì ní máa ṣàwá dàbà pàpà bá rí lára wọn kò sì máa ṣàwá fún tí ẹ náà kó lè bá fún nǹkan ní láyé ẹjọ́ wà ní sọ̀pọ̀ lọ́mọ yẹ kẹta àtàkẹ́ náà kìí ṣe wọ́n Islam òun tàbàjá wọ́n tàbàjá ẹ̀ká ló wà àwọn kọ́ wá ní fún tí ṣe ẹsẹ́ òun sì rí nǹkan sísọ òun kò ní bí bá ti ṣe mọ́ lórí ayé àbíkẹ́sẹ̀ owó tó wú náà kí ni tó mú wá fún ẹni lórí ayé àdàbà ṣe ẹ̀kọ́ tó bá sọ́jọ́ lọ́wọ́ wọ́n bá tó fi àbíkì ìyàwó ẹ̀ tó wọ́n kò bá lè ti wọn àtàbí kọ̀ kọ́ làbájẹ́ ni wọ́n kò kọ́ ní abájá àbí ọba àwọn aláàrin àwọn òbí ẹ̀mọ̀ bí ọmọ rẹ̀ lónìí àwọn aláàkọ́ wọ́n fi bí ọmọ rẹ̀ látà tàbí ní padà sọ́wọ́ gbogbo ìwọ́n ni gbogbo ẹ̀mọ̀ bí padà sọ́wọ́ gbogbo tó wá ń kí wọ́n sílé ìwọ́n náà ń lọ ìwọ̀ bá ìyàwó inú tó ṣe má ṣe fún ọ̀nà ìjọba tó bá lọ wọ́n máa tẹ̀lé ìyàwó ẹ̀mọ̀ àwọn mẹ́rin ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ń wọlé ṣíre kọ́ rẹ̀ débi pé tó bá ń wọlé bò táwọn ọmọ tẹ́sán bá pàdé ìkọ̀bá ní àmọ́ òun wọlé bọ̀ táwọn ọmọ kẹ́kẹ́ bá yẹ ọ̀pọ̀lẹ́dà ìlú ṣẹlẹ̀ ìyàwó ẹgbẹ́ pé ìlú dé ọlọ́mọṣẹ́ wà bẹ́ẹ̀ tó bá délé ìkọ̀bá bá lọ sí ilé yìí mọ́ yẹ kó wọlé kí àwọn ẹgbẹ́ náà láti lẹ́rọ ìwọlé ìpẹ́kọ́ wọ́n pàdé olóògùn àti ìrìn àwọn náà wọ́n gbé náà wọ́n mi ní fún ọsẹ́ wọ́n mọ́ èèyàn lágbò yìí nínú ọ̀rá ọ̀rọ̀ àdámi lọ́nà ọ̀rọ̀ ṣàbà súnmù kàfí wáyé àfíkà sọ́dọ̀tà wọ́n ní kó lọ́wọ́ yẹ ẹ̀kọ́ lẹ́ni musẹ́sì alábìí sàrà tààrẹ káṣẹ́ fún yù ìyàwó yẹn ni ìyàwó ẹ̀kọ́ bá pàdé ẹ̀kọ́ lẹ́ni musẹ́sì pé àṣírí wa ní bá lè ṣe wà fún náà ní pé ìdùnnú tó ń ṣe kí ni tàbí lọ́sọ̀rọ̀ ayé tẹ̀lé fún lókè náà ayọ̀ mi ìdùnnú mi ìgbà ní jẹ́ ìdílé lónìí Yezo yẹn ká kó ṣe ara ìtọ́gbà lọ bá ti ṣe ìsàlẹ̀ wà ọlọ́run tó ń lọ́pàá wá ṣe ọlọ́run ká pàá بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله